أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله. Àdá ọpẹ́ tí ọ̀pọ̀ tí ò ní lópin fún Ọlọ́run. Òun ni gbogbo ọpẹ́ wáyé, òun ni gbogbo ẹ̀yìn wáyé. Ẹnu tí a fi ń dúpẹ́ náà Ọlọ́run má jẹ́ ọ̀kan, má jẹ́ adúpẹ́ túláàsì, má jẹ́ adúpẹ́ nira, má jẹ́ adúpẹ́ tipátipá. Ọba tó fi Ìsìláàmù kẹwàá, tó fi ìmọ̀nà kẹwàá, Ọlọ́run má sọ wá nù láíláí. Wá fẹsẹ̀ wa nílẹ̀ lérí ẹ̀sìn yìí jù báyìí lọ. Wọ́n tọ́ wa sọ́nà nínú gbogbo òkùnkùn, wọ́n tọ́ wa sọ́nà nínú gbogbo òrújú. Ọlọ́run má jẹ́ àánú, má jẹ́ àwọn ọmọ owó nù, má jẹ́ àwọn aya owó nù. Abẹ́lọ́hun ìkẹ́ rẹ̀, ìgẹ̀ rẹ̀, àánú rẹ̀ kó lékún fún Ànábì sallallahu alaihi wasallam, kó lékún fún gbogbo àwọn ànábì Ọlọ́run, àwọn ẹni rere tí wọ́n ti lọ, àwọn àfáà àtọkọ wa ń kíw, àwọn òbí tó bí wa àti gbogbo olólùfẹ́ wa. A ṣàdúrà fún kálukú, akíra wa ní kíkí tó dáa jùlọ. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ntí mo fẹ́ fi rán gbogbo mùsùlùmí tí ń gbọ́ mi nínú ọkùnrin obìnrin tí mo fẹ́ fi rán yín létí, rárá mi náà létí pẹ̀lú. Òun ni pàtàkì kan nínú tí Olúwa fi ránṣẹ́ gẹ́gẹ́ bí ìtàn ìṣòro, gẹ́gẹ́ bí solution fún wa. Tádánwò bá pọ̀ ńta, iṣẹ́ àwọn ọlọ́mọ kí ó náà ni pé ká máa mú solution wá, ká máa profile kí la rò pé a lè lò gẹ́gẹ́ bí oògùn, gẹ́gẹ́ bí solution. Àìsàn kò sówó, àìsàn mi ò bẹ́gbẹ́ pé, àìsàn mi ò rí jẹrí mu, ó kúnta, ó sọ kálukú dẹni tí ó fẹ́ máa nígbàgbọ́ nínú concept pé ó dà pé ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ bí wọ́n bá ní lárí láyé, àfi kó tẹ́ǹdì, àfi kó jẹjẹkújẹ, àfi kó rìnrìnkúrìn. Ẹ wo ń tà ń gbọ́, ẹ wo ń tà ń rí tí ń fojoojúmọ́ ba gbogbo ọmọlúwàbí nínú jẹ́. Ìbéèrè tí èèyàn tún máa béèrè nínú àwọn ìbéèrè míì náà tọ́pọ̀ tí èèyàn béèrè ni pé ǹjẹ́ Ìsìláàmù tiẹ̀ ní solution fún àìbẹ́gbẹ́ pé, àìríjẹ, àìrímu nínú al-Qur'an, nínú Sunnah Nabi sallallahu alaihi wasallam. Nǹkan tó ti mọ̀ tí ò ní ní ọlá, tèmi náà mọ̀ tí ò ní ní mi là, òun náà ni ogun tí mo fẹ́ júwe fún gbogbo àlùmọ̀ fẹ́ni tí ò tí mọ̀ pàtàkì rẹ̀. Òun náà ni Suratul Fatihah. Suratul Fatihah ìdúnnímọ̀ ní kíkà, ìdúnnímọ̀ ní fífi bẹ lọ́hùn. Máa ka Suratul Fatihah dáadáa. Oríṣiríṣi ọ̀rọ̀ ló wáyé látọ̀dọ̀ àwọn aṣáájú wa nínú ẹ̀sìn, àmọ́ ẹ jẹ́ á gbé ọ̀rọ̀ láti ibi tí ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀. Òun náà látọ̀dọ̀ Ọlọ́run ọba tó lọ́rọ̀, ọba tó sọ Suratul Fatihah kalẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam. Gbogbo ohun tí ń ṣe wáyìí ń tà ń kojú nínú líle kókókó, àìbẹ́gbẹ́ pé, àìríjẹ, àìrímu. Kí l'Olúwa gan sọ nípa Suratul Fatihah ń pa pàtàkì ẹ̀ yóò lè tán ṣòro wa. Ọlọ́run ní tán ṣòro, àmọ́ Suratul Fatihah ọ̀rọ̀ Ọlọ́run ni, ọ̀rọ̀ Ọlọ́run, ìròyìn Ọlọ́run ni, ìròyìn Ọlọ́run sì ni kì í já lára Ọlọ́run, tí ń túmọ̀ sí wípé Olúwa lè lo Fatihah láti fi tán ìṣòro ẹ̀dá. Olúwa gangan ló ròyìn Suratul Fatihah nínú al-Qur'an, ibi tí Ọlọ́run sì sọ pé وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمِ. Olúwa sọ̀rọ̀ yìí nínú Suratul Hijr aya 87. Ọlọ́run ní وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَثَانِي وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمِ. وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمِ. Ọlọ́run ó sọ oore tó ṣe fún Ànábì Muhammadu sallallahu alaihi wasallam. Ó wá kan ọ̀rọ̀ nípa, ó ní wàlákọ̀d, pàápàá àtẹ̀yìnáàkà lódodo àwa la fún wa Ànábì sallallahu alaihi wasallam, a fún ọ ní sab'an minal mathani, méje kan, a fún ọ ní méje kan minal mathani, nínú tírà ọlọ́rọ̀ méjì méjì, nínú tírà ọlọ́rọ̀ púpọ̀ tí ń jọra wọn, a fún ọ ní méje kan tó tún dá yàtọ̀ ń bẹ. wal-Qur'an al-azim. A sì fún ọ lal-Qur'an.
àwọn àfáà wa fa mímọ̀ mara wọn lọ́wọ́ pé méje wo lọ́lọ́run à ń sọ nínú àyà yìí, méje wo lọ́lọ́run ń sọ nínú àyà yìí tó pàtàkì. Ó láti fún ọ lódìndí Qur'ani, ẹ̀yin kó padà dákọ̀ Qur'ani gbẹ̀yìn, a fún ọ lálẹ́ Qur'ani. Àmọ́ nínú Qur'ani yẹn méje kan bẹ́ẹ̀ méje kan bẹ́ẹ̀ a dá fún ọ lọ́tọ̀. Àwọn àfún mímọ̀ èyí tó pọ̀ jù nù wọn tá a bá ní máa fa ọ̀rọ̀ gùn, èyí tó pọ̀ jù nù wọn wọn á ní Suratul Fatihah náà lọ́lọ́run sọ ń bẹ̀ ní pé a fún ọ ní Fatihah a sì fún ọ lálẹ́ Qur'ani. Ǹjẹ́ Fatihah ìṣara al-Qur'ani ní tọ́lọ̀ tó wá dọ́rọ̀ tiẹ̀ sọ lọ́tọ̀, a fún ọ Fatihah a fún ọ lálẹ́ Qur'ani, àfi bí ìgbà kó di Qur'ani kan lọ́tọ̀ ní Fatihah. Ẹni tí ó bá ti mọ rírì rẹ̀ la fẹ́ júwe rẹ̀ fún lẹ́ni. Ẹni tí ó bá mọ pàtàkì Suratul Fatihah a fẹ́ sọ pàtàkì rẹ̀ fún kálukú lẹ́ni láti lọ dún nímọ̀, láti fi ṣe ìwòsàn, láti fi ṣe ìtánṣòro. Olúwa ní atainaka fún ọ Muhammadu ní sab'an méje kan. Tẹ́ bá wọnú Suratul Fatihah rí pé àyà méje náà ní bẹ́ẹ̀. Fatihah tọmọ òun náà ni o pé alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin títí tó fi dé wala dhalin tó ti mọ̀ òun náà ni. Kódà ẹlòmíì tí èjì mùsùlùmí ha mọ́ alẹ́ nù níbi tá a tẹnumọ́ dé. Wẹ́pọ̀nù pọ̀ lọ́wọ́ àwa mùsùlùmí àmọ́ lónìí. Ṣé rí sophisticated weapon tí wọ́n bá tí Russia ṣẹ̀ṣẹ̀ ṣe, tẹ́ bá gbé ilé amateur lọ́wọ́ tí ó mọ̀ nípa bó ni wọ́n ṣe ń operate ẹ̀, tó bá bọ́ sí díẹ̀ tí ó bá rí operate, àbùkù yẹn iṣẹ́ àbùkù weapon o, àbùkù ẹni tẹ́ gbé ilé lọ́wọ́ ni òun ni ọ̀mọ́. Tí Suratul Fatihah tí ó bá jẹ́ lọ́wọ́ rẹ̀, àbùkù ti ẹni o, kìí ṣe Suratul Fatihah ló lábùkù lára, kìí ṣe pé weapon yẹn ni o strong. Ṣebí Suratul Fatihah yìí kan làwọn sàhábà kan nínú àwọn sàhábì Ànábì ridwanullahi alayhim tí wọ́n ké nígbà tí ejò san ẹnìkan, àbá kéèké san ẹnìkan, ọba ìlú kan, wọ́n ké wọ́n sì fi poró ejò jáde, wọ́n fi poró àkéèké jáde. Suratul Fatihah tí wọ́n ń ké lójoojúmọ́ yìí náà ni oró sì jáde. Wọ́n jíṣẹ́ fún Ànábì sallallahu alaihi wasallam, Ànábì ní ta ló sọ fún yín pé àyà yẹn rúkìá ni, àyà yẹn àyà tó máa fi ṣe ìwòsàn ni. Túmọ̀ sí pé ọ̀rọ̀ tọ́lọ́run ti sọ kò ní ṣàìṣẹ. Ó ní wa nunazzilu minal Qur'ani ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin. Gbogbo tá à ń sọ̀kalẹ̀ nínú Qur'ani yìí ìkẹ́ ń bẹ́ẹ̀ kódà ìwòsàn ń bẹ́ẹ̀. Ìyẹn lálàáfíà ara àwọn èèyàn mọ àwọn àyà Qur'ani tó bá àìsàn kankan nínú àwọn àìsàn tó bá lọ tó fi máa ń gbé ìgbẹ́ngbẹ̀yàn. Àwọn èèyàn tún mọ̀ ṣe bí dánwò ni dánwò náà ló bí ọ̀kẹ́rẹ́ tẹ́jìrìbà ni wọ́n ti mọ̀ pé àyà báyìí tá a bá ka yín sábà máa ṣiṣẹ́ báyìí. Ẹnìkan lò bẹ́ẹ̀ ó tún fẹ́ lòmíì, ẹni tọ̀hún náà tó ayọ̀ ní òótọ́ ni o, ó ń ṣiṣẹ́ fún nǹkan báyìí o. Kò nídìí kẹ́sẹ̀sẹ̀ ní pé ẹnbọ̀lẹ̀ ti rí látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam pé ń ṣiṣẹ́ báyìí. Al-Qur'ani ti sọ fún wa pé gbogbo Al-Qur'ani lódindi ìwòsàn ni. Ó wá kú káwọn èèyàn mọ̀ ẹ́ jura wọn lọ ní pé mo dán pẹ́ mo mọ súra báyìí pé èèyàn bá dún ní mọ̀ púpọ̀ owó ní wọn ní Suratul Fatihah tá ń ju ìfúnra wa yìí. Súra wòsàn ni, súra tíyẹn fi bó ṣìjà ni pé mo fẹ́ gbógun tòṣì, àìríjẹ àìrímọ àìbẹ́gbẹ́ pé yìí àìláṣeyọrí yìí mo fẹ́ jà lógun. Suratul Fatihah kò jù bẹ́ẹ̀ lọ nídìí àti fi nǹkan kan kún. Ọlọ́run wa ń sọ pé wa laqad ataynaka sab'an minal mathani wal Qur'anil azim. Mo fún ọ láyà méjì kan tó dá yàtọ̀ nínú gbogbo al-Qur'an, ìyẹn Suratul Fatihah nínú ọ̀rọ̀ tó yẹn jújù. Ànábì sallallahu alaihi wasallam ló tú bẹ́ẹ̀ nù hadithi pé Suratul Fatihah lọ́lọ́run sọ mbẹ́ tó ní sab'an minal mathani. Suratul Fatihah yìí kan náà nínú al-Qur'an nígbà táwọn afáàn gbé yẹ̀wò pé níbo ló ti sọ̀kalẹ̀, ṣé Mẹ́kà ni gbà tá Ànábì ń bẹ Mẹ́kà ló sọ̀kalẹ̀ ni àbí lẹ́yìn tá Ànábì ṣe hijira tó ti dèrò Madina. Àwọn kan ní Madina ni, àwọn kan ní Mẹ́kà ni, àwọn kan ní ẹ̀ẹ̀mejì ló sọ̀kalẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam. Ìyẹn tún ṣòfófó bó ṣe tóbi tó. Kò sí súrà ọ̀hún nínú Qur'an láti bẹ̀rẹ̀ dé parí tó wá sọ̀kalẹ̀ lẹ́ẹ̀mejì fún Ànábì sallallahu alaihi wasallam. Kò sí bó ṣe mọ jáńjálá yẹn kọ́ wá sọ̀kalẹ̀ lẹ́ẹ̀mejì, iṣẹ́ parí sára ẹ̀ nítumọ̀ ẹ̀. Àánú Ọlọ́run parí sára ẹ̀ nítumọ̀ ẹ̀, ìkẹ́ Ọlọ́run parí sára ẹ̀, ó sápamọ́ síbẹ̀. Náà fi mọ́ ń pa àfàṣírí Fatihah bẹ́ lọ́hùn, Ọlọ́run ló mọ àṣírí tí mẹ́mbẹ́ àfi bẹ́ lọ́hùn. Suratul Fatihah bó ṣe mọ̀ yẹn náà tá a mọ̀ kàlẹ́ ó dàbí ra rẹ̀ lórí ìrun. Kí ló fà tó jẹ́ sí pé Suratul Fatihah ńlá ń kà ní gbogbo rákà. Súrà tí ń bẹ nínú Kùránì pọ̀, wọ́n á ní bàbá ka Fatihah nírun, bàbá ka Fatihah ní Ànábì sallallahu alaihi wasallam ló sọ bẹ́ẹ̀ pé la salata liman lam yaqra bi ummil Qur'an bi Fatihatil kitab. Ẹni tí ó bá ti ka Fatihah kò nírun.
ìrun rẹ̀ ó lálàáfíà tó bá ka suratul Fatiha tó bá ka bòmí nínú Qur'ani ńkọ́ ṣe bọ́lọ̀ náà ló sọ dúdú ẹ̀ èyí ṣe tó ní àfikà ka ilé yìí ṣe bọ́rọ̀ Ọlọ́run náà dúdú ẹ̀ ọba tó dá wa dúdú wa náà ẹ̀dọ́ Ọlọ́run ni wa èyí ṣe tó gbé wa lékè ara wa ká máa dá jura wa lọ èyí ṣe tó gbé wa lọ́lá jura wa lọ bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ Ọlọ́run náà Ọlọ́run fún wọn níyì jura wọn lọ wọn jáládá jura wọn lọ agbára ń bẹ nínú suratul Fatiha òun ni sọmúrì gbogbo al-Qur'an láti bẹ̀rẹ̀ dé parí àkóyawọ́ Qur'an òun ni suratul Fatiha ẹgbẹ́ tí wọ́n máa dá níwákà nílẹ̀ Yorùbá pé ọlá Fatiha la fi tọrọ ọlá Fatiha la fi tọrọ iyì Fatiha la tọrọ iyì Fatiha la fi tọrọ Ọlọ́run dákun gbàdúrà wa ọlá Fatiha la fi tọrọ Ọlọ́run dákun ṣàánú àwa ọlá Fatiha la fi tọrọ Ọlọ́run dákun ṣe kẹ́ àwa ọlá Fatiha la fi tọrọ. àǹfààní suratul Fatiha ó pọ̀ jaburẹtẹ àwọn ẹni Ọlọ́run lò wọ́n dẹ̀ jẹ́wọ́ fara ayé pé ha àkànú Ọlọ́run gbà tá ń dán o al-Imam al-Ghazali rahimahullahu ta'ala òun ló tọ́ dán suratul Fatiha ò ní wọ́n ké fara ayé pé idha ma kunta mulitemi sa'an li rizqin wa nujihil qasidi min abudin wa hurrin ونجه لقاصد من عبد وحر إذا ما كنت ملتمسا لرزق ìgbà tí ilẹ̀ bá fún ọ tó bá ń wá bó ló ṣe gbọ́rọ̀ rẹ gbà kí n rí jẹ n rí mu n gbẹ́gbẹ́ pé gbogbo ẹni tí ìgbà bá ń dà láàmú kó tẹ́tí kó máa gbọ́. ونجه القاصد من عبد وحر tó bá ní nǹkan kan tó gbé síwájú tó jẹ́ plan ó fẹ́ ṣàṣeyọrí ńbẹ̀ ó tọrùn bọ ilé ó fẹ́ kó parí ọtọrùn bọ gbèsè kan fẹ́ san ìyàwó rẹ̀ wọnú lébọrù mọ fẹ́ kó bí láyọ̀ ونجه لقاصد من عبد وحر ونجه القاصد من عبد وحر وتظفر بالذي تهوى سريعا. tó bá ní tó ń wá ọmọ ìyá mi nínú ayé tó fẹ́ kọ́wọ́ rí ó tètè tẹ́ àdúrà pọ̀ tí yẹn ṣe nínú ọ̀ràn àdúrà àmọ́ tó bá fẹ́ gba express yìí tí ó tètè yá yìí tí ó tètè gbé ọ débi tó ń lọ nínú bùkátà yìí pé mo fẹ́ kó tètè ṣe mo fẹ́ kó tètè gbà nínú àdúrà. وتأمل من مخالفة وغدر. tó bá fẹ́ kọ́kàn rẹ ó balẹ̀ ọ̀tá pọ̀ tí wọ́n dún mọ́ urumọ́ wọ́n ń já ọ láyà ẹ̀mí rẹ ó balẹ̀ ó gbádùn ara rẹ ó ń fẹ́ ìfàyàbalẹ̀ kí ló lè ṣe. ففاتحة الكتاب فإن فيها لما عملت سرا أي سر لما عملت سرا أي سر ففاتحة الكتاب فإن فيها دون ما فاتحة الكتاب ọ̀rẹ́ mi dún ní mọ́ súratul Fatiha tó ti mọ̀ yẹn mú lọ́kùnkúndùn fa inna fiha torí ń bẹ nínú Fatiha yẹn kí ni ń bẹ ń bẹ. amalita sirran ayya sirrin. lima amalita sirran ayya sirrin. àṣírí ńláńlá ń bẹ nínú Fatiha sirran ayya sirrin àṣírí tó paríparí nínú Fatiha. Ntẹ́ fi mọ̀ pé kódà àwọn àfọ́ mímọ̀ kan sọ pé suratul Fatiha lọ́wọ́ kọ́ sọ̀kalẹ̀ nínú al-Qur'an ṣebí kíra lọ gbajúmọ̀ pé kíra bismi rabbika lẹ́nu Fatiha làkọ́kọ́ ntọ́ kọ́kọ́ sọ̀kalẹ̀ nínú al-Qur'an ara àwọn àfọ́ mímọ̀ tó sọ bẹ́ẹ̀ wọ́n sì níjọ́ tọ́lọ̀ ń sọ Fatiha kalẹ̀ fún Nabi sallallahu alayhi wa sallam àṣetáni pariwo kan kò pariwo ẹ̀rí ọ pariwo kan ariwo nira kò pariwo ẹ̀rí pẹ̀lú ìbànújẹ́ àti ìnira tó bá ṣètáni níjọ́ tọ́lọ̀ ń sọ suratul Fatiha kalẹ̀ fún Nabi ọmọ fura mọ́ pé wọ́n ṣe fi sórí ìrun tán ní gbogbo rákà òun ṣe bá ti Mẹ́kà lànàbí sallallahu alayhi wa sallam ti ń kírun ìyẹn náà jẹ́ àmọ́ ìpín Mẹ́kà ní suratul Fatiha ti sọ̀kalẹ̀ àti Mẹ́kà wọ́n ti sọ ìrun márààrún dọ̀ràn yẹn a sì gbọ́ nínú tàn pé súrà kan bẹ tán kọ́kọ́ Mẹ́kà tẹ́lẹ̀ kó tó wá di pé wọ́n ànábì wa ní Fatiha lẹ́ẹ̀mọ́ kà lérí ìrun tí ń túmọ̀ sí pàtì Mẹ́kà suratul Hijri tá a sì káyà abẹ yìí tọ́lọ̀ ní àtẹ́nẹ́kà sab'an minal masani Mẹ́kà ló ti sọ̀kalẹ̀ tó ti ń túmọ̀ sí pé Mẹ́kà náà ni Fatiha ti sọ̀kalẹ̀ wọ́n tún wá ló tún sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kejì Mádínà Olúwa bàbá rẹ̀ Olúwa pọ́nlé Olúwa bùkátà rẹ̀ bí yẹn bá mọ̀ ẹ́ lò dáadáa yóò máa jẹ́ fún
فلازم درسها في كل وقت. Imam Ghazali ní lazim darsaha máa tẹnumọ́ máa ké ní gbogbo ìgbà fi kulli waqtin mẹ́jọ já lẹ́nu rẹ̀. بصبح tó bá di láàárọ̀ ثم tó bá عصر kírun àárọ̀ tán ka suratul Fatiha. ثم ظهر tó bá kírun àyílà tán ka suratul Fatiha. ثم عصر tó bá kírun àlásàrì tán ka suratul Fatiha. كذلك بعد مغرب كل ليل. tó bá tún kírun magiribi tán gbogbo alaalẹ́ máa ka Fatiha. إلى 90 تتبعها ب10. إلى 90 تتبعها ب10. ká ìlà 90 kó pé 90 تتبعها ب10 mọ́túnjọ́ mọ́ 90 fi mẹ́wàá kún kó pa lójúdé kó pé 100 mọ́ ká 100 lójúmọ́ ó lè pín 20 lẹ́yìn ìrun àsùbá 20 lẹ́yìn ìrun àyílà 20 lẹ́yìn ìrun àlásàrì ìrun magribi 20 ìrun ìṣáì ó di 100 kan tí ò ní ní ọ lára ó ti ń parí 100 lójúmọ́ wá fi béèrè tó bá ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run ó nídìí ọ̀fọ̀ ó nídìí kọ́ ọmọ tójúbọlé káàkiri wá ń gbé rí èèyàn tí Suratul Fatiha kí lè rí èèyàn fẹ́ ṣe fún ọ tí Suratul Fatiha ó lè ṣe jù bẹ́ẹ̀ lọ kí ni gbogbo ìjẹkújẹ tẹ̀ ń jẹ káàkiri fẹ́ ṣe tí Suratul Fatiha ó lè ṣe jù bẹ́ẹ̀ lọ fún ọ dán wò ìgbàgbọ́ tó ní tọkàn rẹ̀ ń dá òtún náà òun ní ojú ọmọ wẹ́pọ̀nù yìí lò ìgbàgbọ́ tó ní ojú ọmọ wẹ́pọ̀nù ìgbàgbọ́ yẹn náà ló fi ọ̀pẹ́rẹ́tì wẹ́pọ̀nù tá à ń gbélé ọ lọ́wọ́ yìí ó wà sophisticated àwọn èèyàn lò tí wọ́n jẹ́rìí ẹ̀ àwọn èèyàn lò tọ́lọ́run ṣìnà lọ fún wọn gbá ká sínú omi kó mú gbogbo nǹkan ni ọmọ gbogbo bùkátà pàápàá ni ọ̀dájú rẹ̀ kọ. Now, tanal ma shi'ta min 'izzin wa jahin. ó ní tanal ma shi'ta min 'izzin wa jahin. tó bá jẹ́ sí pé ipò ló ń wá ó fẹ́ lé ipò ó fẹ́ kọ́ ọ̀rẹ́ ọ̀tẹ̀ ìwọ ló fẹ́ kán gbé fún kọ́ńtrákìtì yìí ibi iṣẹ́ mi mo fẹ́ kán gbé fún kọ́ńpìnì mi ni iṣẹ́ yìí èmi mo fẹ́ gbà tó bá fẹ́ lé tó bá fẹ́ mú mójútó Suratul Fatiha. àfààní tanal ma shi'ta min 'izzin wa jahin. ọmọ gbayì ọmọ lápọ̀nlé ó sì mọ lágbègà. wa'udhu bi mahabatin wa 'uluwi qadrin. kódà ọ̀tá ọmọ bẹ̀rù rẹ àyà àwọn ẹni bí ọmọ ẹja tí wọ́n bá rí ọmọ ṣe tiẹ̀ lọ́tọ̀ ọmọ fàyè rẹ sọ́tọ̀ ó sì mọ ní àgbègà nínú ayé sí kódà láì dupò láì du ọlá wọn mọ fi lọ Suratul Fatiha ní ó ju ẹ̀yọ́nú lọ ó ju àrìnà kórè lọ gbogbo ohun tí ń dóore ọ̀nà ó mọ̀ sí fún ọ Fatiha nù yóò mọ̀ sínà fún ọ náà fi ń pè ní Fatiha Fatihatul khair òun ní sínú rẹ̀ Fatihatul kitab òun lọ́lọ́run ló fi sí Kùránì àbí tó bá sí Kùránì kí ló kọ́kọ́ bá ń bẹ̀ àwọn kan sì lóhun kọ́ ló kọ́kọ́ sọ̀kalẹ̀ òun là kọ́kọ́ sọ̀kalẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam òun náà là ń pè ní Ummul Qur'an ìyá Kùránì gbogbo Kùránì bó ṣe tó yẹn Fatiha nìyẹn òun náà ní as-sab'ul mathani àyà méje tí ń bẹ nínú Kùránì mathani àbí as-sab'ul mathani àyà méje níbi tó lúwa ti pín ọ̀rọ̀ sí méjì tó ní wọ́n ní kílódé tán pè ní mathani wọ́n ní tọrọ lọ yẹn rẹ̀ níbẹ̀ ẹ̀yìn ní Suratul Fatiha jẹ́ fọ́lọ́hun ìkíkí Ọlọ́hun pẹ̀lú kíkì tó tóbi jù àwọn orúkọ rẹ̀ tó ga jù ní bẹ́ẹ̀ Allah ìbẹ̀ẹ̀bẹ̀ Ar-Rahman ìbẹ̀ẹ̀bẹ̀ Ar-Rahim ìbẹ̀ẹ̀bẹ̀ Al-Malik ìbẹ̀ẹ̀bẹ̀ Rabbul Alamin àwọn ìròyìn tọ́lọ́hun nífẹ̀ẹ́ sí jù ìbẹ̀ẹ̀bẹ̀ àdéhùn tọ́lọ́hun nífẹ̀ẹ́ sí jù nínú gbogbo àdéhùn tẹ́rù máa gbéṣe láyé òun ní pé wọ́n ní mọ̀ sìn ní sìnkàn mímọ́ ìbẹ̀ẹ̀bẹ̀ fọ̀nàmọ́ mi àdúrà tó jẹ́ tiẹ̀ náà torókùnkùn láyé ẹni Ọlọ́run bá fọ̀nàmọ́ ní ọ̀rọ̀ ayé sí ẹni Ọlọ́run bá fọ̀nàmọ́ ní ọ̀rọ̀ ọ̀run sí fọ̀nàmọ́ mi má jẹ́ ń ṣiṣẹ́ má jẹ́ ń ṣìṣọ́ má jẹ́ àwọn ọmọ mi ó ṣiṣẹ́ má jẹ́ àdààmú nínú ayé ìbẹ̀nu Suratul Fatiha èyàn ó sì máa ké Fatiha kọ́nà ọ̀dàrú wọn lọ èyàn ó sì máa ké Fatiha kọ́nà òdì fún Fatihatal kitabi fa inna fiha liman malita sirran ayya sirrin. nínú orúkọ tí Fatiha tún jẹ́ ní as-salah wọn ni Suratus Salah Suratul Fatiha gẹ́gẹ́ ní as-salah ìrun kí táǹkì wọ́n tún pe Fatiha ní as-salah nítorí òun náà nìrun òun náà ní tó kí ìrun àdéhùn tá à ń ṣe lérí ìrun bolówà ní Suratul Fatiha náà fi ń pè ní as-salah tọ́rọ Ànábì sallallahu alaihi wasallam ló ní Ànábì lọ́lọ́run ní qasamtu as-salata bayni wa bayna abdi nisfayn mo wo ìrun mo sì là á sí méjì báyìí láàrin mi àtẹrú mi Suratul Fatiha lọ́lọ́run pè bẹ́ẹ̀ o Olúwa wa ń pè ní ìrun òun gẹ́gẹ́ ní ìrun a là á sí méjì ẹ rí i pé bẹ̀rẹ̀ Fatiha àwọn ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ àfi yin Ọlọ́run ni àwọn ìyókù láti bí iyyaka na'budu àfi ń bẹ lọ́hùn àfi ń ṣàdúrà fúnra wa so tọ́lọ́hùn àti tàwa náà Ọlọ́run kò kan àwa náà kó ìkejì
nínú orúkọ tí Fatihah ń jẹ́ ní suratul hamd sura ọpẹ́ suratul shifa sura ìwòsàn suratul al-asas Ibn Abbas ló pè ní asas òun ni foundation ẹ̀sìn òun ni foundation ọ̀run òun ni foundation Qur'an suratul du'a sura dua suratul kenz sura pẹ̀pẹ̀ ọ̀rọ̀ fẹ́ni tó bá máa lò suratul shukuri sura ọpẹ́ suratul ruqya sura tá a máa fi pèdè tí máa mú wòsàn wá fẹ́ni tí ìdààmú bá bá suratul Fatihah nù. Kí ni àwọn àfáà tún sọ lérí ẹ̀? Ìkànnù àwọn àfáà gbà Ata ibn Abi Rabah ó sọ pé idha aradta hajatan ó ní gbogbo bùkátà tó bá fẹ́ bí aláyé faqra bi fatihatil kitab má jẹ́ Fatihah ọjà lẹ́nu rẹ̀ exam lọ fẹ́ ṣe ó fẹ́ pass àbọ̀ ń lọ fún presentation kan ó fẹ́ lọ ṣe nǹkan kan tó sáfẹ́ láṣeyọrí ń bẹ̀ tó bá mọ́ tó lè ṣe mọ́ṣámọ́ ka suratul Fatihah hatta tukhtimaha káàdé parí tuqda hájà yẹn bùkátà yẹn olúwo bí ara inshallah pẹ̀lú ògùn Ọlọ́run. Bẹ́ẹ̀ ni Fatihah tó tún wá ń wò yẹn ó tún ṣiṣẹ́ ìgbélékè lérí ọ̀tá. Imam Ghazali ti dákẹ́. Wa sitiran. Àfáà tún ní sitiran bíbá àṣírí ní suratul Fatihah. La tughayyiruhu layali. Bíbá àṣírí tí ò ní yí padà láíláí ìyẹn ni pé àṣírí rẹ̀ ò ní fìgbà kan tú ó rí jẹ kò rí jẹ mọ́ ní ti ń dá fún tẹ́lẹ̀ bó ló ṣe padà wá dà yìí kò ní ṣẹlẹ̀ sẹ́ni tó bá mójútó suratul Fatihah. Bihadisatin minan nuqsani tajri. Bihadisatin minan nuqsani tajri. Bihadisatin minan nuqsani tajri. Wa tawfiqin. Ìfiníṣe kò ń gé orí ibi tó orúkọ orí sí yóò máa wá bá ọ láti bẹ̀. Wa afrahin. Ibi tó òkú kan orí sí orí yóò máa wá bá ọ ń bẹ̀ ìdùnnú máa wá tẹ̀léra wọn. Wa afrahin tuwali ìdùnnú máa tẹ̀léra wọn ẹ máa bímọ lémọ ẹ máa ṣàṣe yóò máa dàgbà pé ṣàwà nìkan ni suratul Fatihah bíi ti ṣiṣẹ́ nù ọlọ́mọṣà sínà rẹ̀ fún wa yóò ṣiṣẹ́ rí lára wa. Wa amnin ìfọkànbalẹ̀ kò sí ń pín yẹ nìkan dúnmọ̀ orúmọ̀ àlìjẹ̀nù kan dàmí láàmú alásàsí kan suratul Fatihah ọdún ni wọn ìgbélékè ọ̀tá ni. Anas ọmọ Malik radiyallahu ta'ala anhu wọn ló gbà dísì wà látọ̀dọ̀ Ànábì pé idha wada'a al-abdu jambahu gbogbo ẹrú tó bá gbẹ̀gbẹ̀ lérí ibùsùn rẹ̀ tó fẹ́ sùn faqal tí wọ́n sọ pé bismillahir rahmanir rahim wa qara'a fatihatal kitab ó wá ka Fatihah láti bẹ̀rẹ̀ dé parí. Amina min sharril jinni wal ins. Kò sálìjẹ̀nù tó lè fi dán kò sára kankan tálìjẹ̀nù lè fi dá mọ́ kò sára tọ́mi ènìyàn lè fi dá gbogbo èṣù nínú ènìyàn kò sí bó ṣe lè lóhun lágbára tó ka suratul Fatihah kó tó sùn lálẹ́ kó wá ohun tí ó ṣẹlẹ̀ sí gbogbo ẹni tó lérí sí ọ gbogbo nǹkan burúkú pátápátá suratul Fatihah Ọlọ́run á máa fi ṣe ìgbélékè. Suratul shifa wọn lá Nabi sallallahu alaihi wasallam sọ pé suratul Fatihah shifa'un min kulli da suratul Fatihah tẹ̀ ń wò yẹn ìwòsàn ní níbi gbogbo àìsàn tẹ̀ bá máa lò dáadáa. Ni Imam Ghazali fi ń sọ pé wátá òfin kín ìfiniṣe kò ń gé orí mbẹ́mbẹ́ wà fọ́ra tuwali. Àtàwọn ìdùnnú tí ò ní ọ̀dẹ̀dẹ̀ rẹ̀ ń gbogbo gba ìdùnnú ni ó máa sọ̀kalẹ̀ síbẹ̀. Wa amuni min nakayati kulli sharrin. Wa amuni min nakayati kulli sharrin. Súrà tí ọmọ kàtínú rẹ̀ ọmọ dùn yọmọ rí fọkànbalẹ̀ kúrò níbi gbogbo aburú gbogbo ń bọ̀ kò ní dọ́dọ̀ tiẹ̀. Wa min yusrin. Gbogbo ẹni tí nira bá ń dà láàmú kó ka Fatihah. Wa fakirin wa qita'in. Gbogbo ẹni tí gbà bá ń dà láàmú tí ò rí jẹ tí ò rí mu tí ò tí ọ̀rọ̀ náà gbé gbà ń wáṣẹ́ máa ka suratul Fatihah àbọ̀nà ti ṣí fún orí ó padà wá dímọ̀ ka suratul Fatihah kọ́lọ́hún ó ṣí náà. Wa min batishin li zinahayin wa amrin. Wa min batishin li zinahayin wa amrin. Abẹ́nìkan já ọ láyà ọ̀gá rẹ níbi iṣẹ́ ìwọ̀n pé wọ́n halẹ̀ mọ́ tó wá rò pé sí wọn ní gbaṣẹ́ lọ́wọ́ rẹ báyìí àbí àwọn ọba àbá àwọn olóṣèlú kan àwọn olóyè kan àwọn alágbára kan mójútó suratul Fatihah Ọlọ́run máa kú ọyọ. Fa innaka in fa'alta ta'ati. Bima yughnika min zaidin wa amrin. Bima yughnika an zaidin wa amrin. Tó bá dún ní mọ́ Fatihah ó kàn rí pé ọ̀nà ń ṣí ọ̀nà ńlá ò ní tọrọ jẹ ò ní dààmú kó tó rí ṣe láyé ò ní dẹni tí ó mọ wàwọ̀sùn káàkiri suratul Fatihah. Àfini ọlá Fatihah la fi tọrọ. Ọlá Fatihah la fi tọrọ. Àní iyì Fatihah la fi tọrọ. Iyì Fatihah
al-fitra. Ọlọ́run dákun ṣàánú. Fatihah al-fitra. Sábì ànábì pàtàkì Ubayyu ọmọ Ka'b. Imam Malik gba hadithi rẹ̀ wá nínú Muwatta. Nípa ànábì sallallahu alayhi wa sallam. Ó dijọ́ kan wá wo Ubayyu ọmọ Ka'b sùn pé Ubayyu mo fẹ́ kọ́ ní nǹkan kan. Mo fẹ́ dá ẹlẹ́kọ̀ọ́ kan Ubayyu ọmọ Ka'b. Àní ó gbọ́dọ̀ gbàgbé mo fẹ́ kọ́ ní nǹkan o. Ànábì wá fẹ́ jáde nínú lẹ̀kùn mọ́sálásí. Ubayyu tú wá lọ bá ànábì pé ẹ sọ lẹ́ẹ̀kan pé ẹ fẹ́ kọ́ mi ní nǹkan. Mo fọkàn sí. Ànábì wá ní tí mo fẹ́ kọ́ nǹkan pàtàkì ni mo fẹ́ kọ́ ní súrà tó tóbi jù nínú gbogbo Qur'an. Súrà tó ṣe pàtàkì jù. Tó Ọlọ́run gbà jùlọ fún. Gbogbo ntọ́lọ́run ń dá pápátá ń fà jùlọ sára wọn. Ó wá fún Suratul Fatihah lájùlọ lérí gbogbo súrà tí ń bẹ nínú Qur'an. Tòun ti bó ti mọ òun náà. Pé ǹjọ́ ọmọ súrà tó ju gbogbo súrà lọ. Ǹjọ́ ọmọ súrà tó ṣàgbà gbogbo súrà nínú Qur'an. Báyìí ló wọ̀n mọ́. Ànábì ní Suratul Fatihah ni. Òun ni Ummul Kitab. Òun ni sábùn masani tọ́lọ́run lóhun fún mi tó sọ nínú Suratul Hijr. Pé dúnímọ̀ sábùn masani tí mo fún ọ. Suratul Fatihah ni dúnímọ̀. Tíyàn bá ti mójútó yóò ṣàṣeyọrí. Tíyàn bá ti mójútó ò ní di ẹbọ, ò ní di ìpèsè, ò ní di ẹra dáradára. Ọlọ́mọṣà gbé wa lékè ọ̀tá. Ọlọ́mọṣà bò wá láṣìírí. Ọlọ́mọṣà mọ̀ kẹ́ wa. Fi Suratul Fatihah fi ṣàánú wa. Fi sínú oore fún wa. Fi lànà àlùbáríkà fún wa. Gbogbo àwọn tó ti lànà fún Ọlọ́mọ dínà mọ́. Wala la ilaha illallah. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wa salamun ala al-mursalin. Walhamdulillahi rabbil alamin.